ẹ lọ sínú o ẹ lọ jáwọ́ ẹ̀yin ọlọ́run ò lè gbà á kò pọ́síbù kọ́ ló ń gba àwọ̀ ẹ̀yin o ọ̀gbẹ́ni kan ló pariwo síta o ó ní ọlọ́run ò lè gba àwẹ̀ àwọn kan ó ní kí wọ́n lọ jáwọ́ yẹn o ó ti di woro sí woro báyìí ọlọ́run ò lè gba àwẹ̀ wọn díù tó nǹkan tí wọ́n ṣe fún un ọlọ́run ṣàánú fún wa o ẹni tẹ́ ẹ mọ̀ ni gbajúgbajà ni ẹni tí òdú ni kò kí ń ṣàìmọ̀ fólóko lẹ́yìn tá a bá kúrò níbẹ̀ bàbá wa kan náà tún bọ́ ta wọ́n sọ kàtígórì àwọn kọ̀ọ̀kan tó ṣe wípé wọ́n kàn ń febi panú ni ọlọ́run ò lè gba àwẹ̀ wọn tá a bá wá kúrò níbẹ̀ a máa fi ẹsẹ̀ kan dọ́dọ̀ ṣàṣùṣẹ̀ Portable ọmọ Ọlálọ́mí ó tún ti ṣe bó ṣe ń ṣe ẹ wá wo ohun tó ṣe fún àwọn èèyàn Portable is trying his best o kọlọ́n kó ṣàánú wa sínẹ́ẹ̀tì ń gbóná o Senate Akpabio Senate President of Nigeria pẹ̀lú Natasha Senate Kogi wọ́n ń fa wèrè sí wèrè àti wá rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti bọ́ ta láwọn obìnrin tí wọ́n ti ń sọ wípé Akpabio ń ṣe bẹ́ẹ̀. Remember, on this platform we listen, we don't judge. Bóyá Akpabio ń ṣe bẹ́ẹ̀ o èmi ò mọ̀ o bóyá Akpabio ò ṣe bẹ́ẹ̀ o èmi ò mọ̀ o ṣùgbọ́n ìyàwó Senate Akpabio Senate President Akpabio ti jáde òun náà ti sọ orú ẹni tọ́kọ ẹ̀ jẹ́ wàhálà no dey finish àwọn àgbààgbà kan ti wá bọ́ta o wọ́n ní orí àgbàre ó sàn ju ojú àgbàre lọ wọ́n ní kí Senate President Akpabio kó ṣe bí akọni wọ́n ní kó ṣe bí ọmọkùnrin ṣe ń ṣe wọ́n ní kó wò pé tó bá kọ̀ ló bì a máa yí lẹ́kọ̀ọ́rọ́ àwọn ìròyìn tá a mú wá fún yín ní full package ni ẹ jẹ́ ká gbọ́ bó ṣe ń lọ. Do you know it's not everybody that is fasting now? Over 60% to 70% of the people fasting in Nigeria now are very bad. They are fasting, but what they are doing to their fellow human beings are so bad. My tenants in Jabi, all of you have been following this video for over 1 year. Do you know that those 18 people are still there, living there for free for 2 years? 2-bedroom in Jabi now is 10 million a year. They are occupying 2-bedroom, 4 units. One bedroom, so many units. And they are there. They come together to carry me to court. Because I said they should move. And the court has been delaying for over 2 years from one judge to another. They keep bringing different filing nonsense just to be in that house. When I went there to remove the roof, everybody was shouting. You see now, they said justice delayed is justice denied. You to see how much revenue I'll be looking. 10 million times 4 alone is 40 million. 40 million times 2 years, that's 80 million in 2-bedroom block. One bedroom blocks, if I'm even collecting 6 million, times 6, times 10, and times 2 years. See how much I'm losing for putting tenants in my house. And the law in our country is delayed, is moving like snail. Up till now, it's either they send letter to court that they are sick, or one of them is sick, or they can't come. And they are there now, fasting, praying to Almighty God. Which God are you praying to? I don't understand. What a country. We can't have a country full of evil and wicked people and expect the country to grow. So anybody that complains about this country now, we're supposed to be telling them, shut up. Because we are all part of the problem. You yourself, put yourself in my shoes now. If I go there to remove the roof now,
say, remove all the roof, knock the house down, I will go to jail. But they that are holding on to my income, going to almost 200 million, 2 years now, are they good? Bible says, do to others what you have them do to you. I don't think many of you should fast again, because God no go answer your prayer. This evil, is it in the Quran or is it in the Bible? Come on, what a wicked nation. So, only so kí ló wà lọ́kàn yín, kí ló fẹ́ sọ? Ẹ fẹ́ sọ pé Nàìjíríà ti happen sí àbí? Mo mọ̀ nǹkan tó wà lọ́kàn yín. Ẹ fẹ́ sọ pé Isiaka Fayose náà ti jẹ breakfast. Mo mọ̀ tó wà lọ́kàn yín. That is what you want to say. Wípé òun náà ti jẹ breakfast. Until when it happen to everybody. Ká tó mọ̀ nǹkan tí Sunday Igboho ń sọ. So now justice in Nigeria won't crawl like snail. Abi, Sunday Igboho náà gba justice pé kán release ẹ̀. Wọ́n ní kò ń ṣe terrorist. Abi, justice ò fún, kò wá fún. Ṣé wọ́n fi release ẹ̀ rí sí? Wọ́n release ẹ̀. Òun náà wà lẹ́yìn odi. Now it's happened to you. This is what we are agitating for. This is what we have been talking about. This is what Sunday Igboho, the illiterate man, as according to you guys, this is what he has been saying. So Ọlọ́run ò ní gbààwẹ̀ wọn. Come on. Buhari tó ní kán lọ pa Sunday Igboho mọ́lé. Ṣé Buhari ò gbààwẹ̀? Kó tó ní kán lọ mú Sunday Igboho, ṣé kò gbààwẹ̀? Ìgbà tó ní kán lọ mú Sunday Igboho, ṣé kò gbààwẹ̀? Lẹ́yìn tó Sunday Igboho ti wà lẹ́yìn odi, ṣé Buhari ò gbààwẹ̀? Àwọn tó wà ń bẹ̀ sí tí wọ́n rí Sunday Igboho, ṣé wọ́n máa gbààwẹ̀? Ó ti kàn wọ́n náà nìyẹn, dá sọ́wọ́ kó fomi lò. This is what you are saying. What a country. Oh, what? Actually, it is what a country. What a country. Ẹ jẹ́ máa lọ lo 200 million naira. Owó yẹn náà pọ̀ o. Ó pọ̀ o, 200 million. Ẹ wo, kan tẹ́yin bá rí ṣe bá mi kọ sí comment section. Ẹ lọ bá mi download tap send o. Tẹ́ bá download tap send tán, ẹ lo promo code mi Abiola TTS ní àkọ́kọ́ tẹ́ bá kọ́ fẹ́ ju owó sí Naija anywhere tẹ́ bá wà. Aṣẹ́wó ń kí yín o. Gbogbo owó là ń ṣe dápọ̀ ẹ̀ ní ṣàgbákò o. Tẹ́ bá fẹ́ gbé owó náà, ẹ̀yin tẹ́ jẹ́ Isiaka Fayose, because mi fẹ́ pè ní English. Orúkọ ẹ̀yẹn sick. Ọlọ́mọdé arógun àárẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ Isiaka Fayose lówó. Tó bá yẹ pé ẹ ní problem náírà ni, ẹ kàn sí tap send. Ẹ download tap send ní àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ send owó. Ẹ bá mi lo promo code Abiola TTS, direct deposit ló máa wà àkáǹtì ẹ̀. Àbí kí ló sọ, kí ló ní mo sọ Isiaka? Gbogbo ẹ̀yin tó kù, ẹ bá wa download tap send, ẹ ṣeun. Náà bàbá wa yìí ti wá sọ̀rọ̀. Gbogbo àwa tí a wà nú ẹ̀sìn Christianity tá a máa bá wa gbààwẹ̀, ẹ má fi bí para yín, ẹ láwẹ̀. Àwa tá a wà nínú ẹgbẹ́ ògbóni tá a la fẹ́ gbààwẹ̀, ẹ má tanra yín, ẹ láwẹ̀. Àfúnjálàbí ti ń gún eré ẹ̀sìn papọ̀ mátàrí tí fi ń sógun tajà ogun ayé ogun ajé àgbélépọ̀tà ọ̀làwẹ̀ mọ́wulẹ̀ dára ẹ̀ láàmú. Wọ́n ní ẹ má dára yín láàmú o, ẹ̀ láwẹ̀. Ọ̀rọ̀ tá a fà yìí sọ ló wá mú mi gbé Portable ọmọ Ọlálọ́mí wá. Pé ẹ wá ohun tí Portable ọmọ Ọlálọ́mí ń ṣe fún àwọn èèyàn tí wọ́n ń gbàwẹ̀. Gbogbo àdàdà láti rí Portable tó lóun tẹfá, òun ṣe kíní kan fá, òun ṣe kíní kan, òun ṣe gbá, òun ṣe àwo, àti Portable tó ti fi fáńtàwẹ̀ lódò. Ọ̀rọ̀ tó Portable, ọ̀rọ̀ ẹ ti sú mi. Ṣáṣú, ọ̀rọ̀ ẹ ti sú mi. Ẹ ká kọ́kọ́ wo ohun tí Portable ṣe ká tó máa lọ sí Senate House. Ẹ wá bá mi judge ẹ̀ kó Portable ṣe. Anybody not call on everybody but put camera and I call on camera go down. Tell you what the problem na everybody na come for us. Tell that one go there. E kure je. E basi. Yes, all one na come. Yes,
Bóyá àwọn náà kó mẹ́rin ọkọ̀ kó mẹ́rin. Ẹ dákun ṣẹ́tìrí Portable 1111 ló ń fún àwọn èèyàn eléyìí ò kì í sọ̀rọ̀ ọjà o mo kàn fẹ́ ká mọ̀ ni ṣé àwọn tó wà lọ gba búrẹ́dì gba bọ́ǹfìtà gba owó lọ́wọ́ Portable ṣe oríṣiríṣi jẹ́ǹjẹ yẹn ṣáwọn láwẹ̀ ṣé àwọn tí Portable bọ̀ yìí ṣé wọ́n ní àwẹ̀ tí Portable ò bá dẹ̀ ṣe ohun tó ṣe yìí àìmọye èèyàn láwọ́gọ́ kó máa gbé ṣé wòlíì ni Portable ṣé àáfàá ni ṣá lè categorize Portable gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ṣá lè pè ní aṣíwájú ẹgbẹ́ pé bí àwọn ṣe bákan oníkálukú ló ní tiẹ̀ ẹlòmíì búrẹ́dì tó máa gbà ń bẹ̀yẹn ló máa fi jẹ sààrì ó máa ṣẹ́ ìtókùkù tó máa fi kan omi tó máa fi ṣínu ni ṣé pọtí àwọn tó gba kinní yẹn ṣé wọ́n láwẹ̀ and for how long ni àwọn ọ̀dọ́ máa continue láti máa ṣe fine bara decent bara not even just the ọ̀dọ́ ẹ rí àwọn àgbàlagbà náà bẹ̀ tí wọ́n ń tọrọ wọ́n tún ń tò ní wọ́n tún ń ṣe kámẹ́ wọ́n tún ń ṣe fídíò wọn Portable ló kọ́ ọ́ bàpọ̀ tó péré jáde ẹ jọ̀ọ́ o fún gbẹ̀yìn tẹ́ bá ń wò mí ṣé ládá wà fún Portable tí ládá bá wà fún irú ládá wo ló wà fún ṣé kí Portable continue láti máa help àwọn èèyàn àbí kó stop situation Nigeria kọjá pálapàla lọ́wọ́ yìí but I will leave you to judge in the comment section ṣé táwọn tó ń bọ ìṣù bá gbówó wá lọ́wọ́ yìí pé kẹfí gba àwẹ̀ ṣe máa gbá àbẹ́ẹ̀ nígbà àwẹ̀ ti báwẹ̀ ńlẹ̀ and remember this is a country tí wọ́n ti ní senator kan kó 850 billion naira jẹ tán ní kó lọ san 500,000 àbẹ́rẹ́ náà ní kó lọ san 500 million naira and àwọn aráàlú ẹ̀ tẹ́bi ń pa wọ́n dẹ̀ welcome ẹ̀ back pẹ̀lú ijó àti ìlù àti fọn this is a country tí each senator tí wọ́n lọ́dọ̀ fi 160 million naira ra bulletproof car that same country àwọn èèyàn ti ń tọrọ bárà fún oúnjẹ tó máa jẹ now ẹ ká kúrò lórí ti àwọn ẹlẹ́sìn number 1 Isiaka Fayose ó láwọn kan lọ́lọ́run ò ní gba àwẹ̀ wọn kí lẹ rí sí number 2 àfáà láwọn kan àwẹ̀ wọn kan lọ jẹun ni kò lè ṣiṣẹ́ kí lẹ rí sí number 3 ṣé kí Portable stop àbí kó continue not just this Ọmọlálọmí Portable we have many Portable out there tí wọn kì í ṣe mùsùlùmí many Christians tí wọ́n ń fún àwọn èèyàn lóúnjẹ lásìkò tá a wà yìí many babaláwo tí wọ́n ń fún àwọn èèyàn lóúnjẹ many atheists tó pé àwọn ò tiẹ̀ ṣẹ̀sìn kankan yet wọ́n ń bọ́ àwọn tí wọ́n ń ṣe Islam I believe peace ló yẹ ká preach lo àgàgà lórí ilẹ̀ Yorùbá please peace and harmony ìgbépọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí ìṣe ìfẹ́ àti ìṣe ìṣọ̀kan lèmi believe pé ó yẹ kí gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kájọ máa fi bára wa lò ìrọ̀rùn lẹ bá nígbà tẹ́ ẹ dáyé ẹ ti dáyé tán sìn ẹ fẹ́ ṣayé bẹ́ẹ̀ ṣe báyé ó mọ rẹ o ìrọ̀rùn la bá nígbà tá a dáyé o ìrọ̀rùn la bá nígbà tá a dáyé àmọ́ ní ìrọ̀rùn la bá nígbà tá a dáyé o ìrọ̀rùn la bá nígbà tá a ẹ má jẹ́ àṣàyè bá ò tí báyé ẹ má jẹ́ àṣàyè bá ò tí báyé o ìrọ̀rùn la bá nígbà tá a dáyé ìrọ̀rùn lẹ bá nígbà tẹ́ ẹ dáyé ẹ má ṣàyè bẹ́ẹ̀ ṣe báyé o bẹ́ẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ pọ́blẹ́mù tí ní ẹ̀yin èèyàn mi ṣe ti tẹ́tọ́ pọ̀ lórí show yìí
comment yìí ní comment section jẹ́ kó máa lọ ẹ bá mi ṣí ètò ìka tó wá wọnú gbàs Senator Natasha ó kó guiding báyìí ni Akpabio Senate President òun gan ó gbé wúkì jáde ìyàwó Akpabio náà ti bọ́ tàǹsí ó ti sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn bàbá wa kan wọ́n ti wá fi ọba lé ṣe mọ̀ pé àgbà ò sí nílùú máa ń bàjẹ́ tí balẹ̀ bá kú ilé máa ń da oró ni ẹ jẹ́ ká àti sọ preaching síwájú etí ẹ̀ kí mi kú òǹgbẹ àwẹ̀ mi ti di 15 lẹ́nì èní on the 4th March 2025 àwẹ̀ tèmi báyìí ó ti di 15 ẹ kí mi kú òǹgbẹ ẹ já wọnú wọ̀tọ̀wọ̀tọ̀ ká wọnú gòbé lórílẹ̀ ó di gòbé ní senators ó di gòbé ó di senators ó ti di gò ẹja wọnú gòbé ẹja sọ̀rọ̀ ẹ kí Natasha kó sọ̀rọ̀ tó fa gbọ́ wàhálà yẹn jáde. But I'm going to speak my own truth, and the Senate President is allowed to counter that. It all started on the 8th of December, 2023, which was a day before his birthday and my birthday. We are birthday mates. We were all in Akwa Ibom because he had a big fanfare in the stadium. Myself, my husband, and a few of his close friends, we went to Akwa Ibom. And at first, we were at Ikot Ekpene. We were in his house in Ikot Ekpene. Then we all moved to his house in Uyo, which was about 8 p.m. And he held my hand and said he wanted to show me around his house. My husband was walking behind us, just 3 of us. We're walking around from room to room. He showed me the beautiful interior. This was done by this, by that, this designer here, he bought this from us. Like, oh, it's beautiful. And then I noticed that he hastened his pace while still holding my hand. And my husband was behind, still on his phone, but he was catching up whenever he could. And then he got to this particular sitting room, and he said, "Do you like my house?" I said, "Of course, sir. Every room, beautiful, nice interior, quality taste." He said, "Now that you're a senator, I'm going to create a time for us to come spend quality moments here." Senator Natasha nìyẹn, that beautiful, that woman is so beautiful. Ẹ má ẹ̀ka tanra wa. Kòkòrò tó ń jẹ gbàjàre ìgbà. Ìwọ̀nléwé oko ń dùn mọ́. Obìnrin yẹn fine. Èmi ò ní Akpabio Senate President kẹnu sí o. Ṣùgbọ́n tá bá rò tọ́ rẹ̀ jẹ́ ká sọ. Ṣó fine àbí ò fine? Ṣó rẹwà bí ò rẹwà? Obìnrin yẹn rẹwà. Ká tó lọ sọ́dọ̀ ìyàwó Akpabio tí wọ́n bọ́ta tí wọ́n fún ní bá punch náà fún Natasha lẹ́nu. Natasha ló ń sọ̀rọ̀ yẹn. Ó lọ́jọ́ birthday kan náà lòun àti Akpabio. Birthday kan náà wọ́n jọ ń lò. Ó ní Akpabio àwọn lọ kí fún birthday pẹ̀lú ọkọ òun. Ó ní gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí wọn yìí. Ó ló mú un lọ́wọ́ dání. Ó sọ fún un pé ṣó láìkí lémi ṣé lémi fine wọ́n á sì àwọn gbogbo ẹ̀ńkọ́ gbogbo ẹ̀ ó rẹ̀ pa èmi ó fine. Olókọ̀ òun dẹ̀ wà lẹ́yìn àwọn. He was on his phone but on cash up. Àwọn set Mr. Adisa nìyẹn. Olókọ̀ òun ó ló ń cash up pẹ̀lú àwọn báyìí. Báwo lọkọ tí ń ṣàwọn ọkọ tí ìfìyà gbogbo ọkùnrin tó máa ń jowú ẹ bá mi náwó sókè ní comment section. Gbogbo èèyàn tí ẹ bá náwó sókè tí bá mú yín mo mọ̀ yín o. Gbogbo èèyàn ọkùnrin tí ẹ bá máa ń jowú ẹ náwó sókè ní comment section. Ẹ̀yin obìnrin tí ọkọ yín bá dàbí Natasha tó máa fún yín ní close range ẹ bá mi náwó sókè ní comment section. Mo fẹ́ rí ojú yín. Olókọ̀ ń wà lẹ́yìn àwọn. Nígbà tí Senate President Akpabio Godwin Akpabio tó sọ wípé o máa fine ọjọ́ kan tá máa wájọ ní nice time nínú ilé òun. Sexual harassment. Èmi ò lè sọ bóyá ó rí bẹ́ẹ̀ o àbí kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ kí lẹ̀yin advice Senate President Akpabio kí wọ́n ṣe tí ò bá wá rí bẹ́ẹ̀ kí lẹ̀yin expect Natasha kó ṣe. Though Senate President bọ́ta ó ti bẹ̀bẹ̀ ṣùgbọ́n kó tó bẹ̀bẹ̀ ẹ kọ́kọ́ gbọ́n tíyàwó ẹ̀ sọ náà. The Senate President is a very, very responsible man and disciplined. As a governor,
the number of women we had then in government, I don't think any government has had that number of women. In Akwa Ibom, when he was a governor, a lot of women were involved in governance. And none of them, not one, ever said something like this. In the past, we've allowed people to get away with a lot of things. And he will always tell me, if you can't stand the heat, leave the kitchen. I'm here to serve my people. They will throw mud at me. I said, but this mud is becoming too much. Why can't you do something? So I'm now the one. Ìyàwó Senate President Akpabio nìyẹn o. I don't even understand why this woman can trust Adam like this. Adam nìyá yìí trust ní báyìí. Wọ́n ní ọkọ àwọn o, one is a very responsible man o. Wọ́n ní ọkùnrin tó jẹ́ wípé tó bá rí nǹkan báyìí á mójú kúrò ní. Wọ́n lọ́kọ àwọn wọ́n ní ọmọlúwàbí ni. Wọ́n nígbà tó jẹ́ gọ́vnọ̀ gan ní Akwa Ibom. Wọ́n láwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́sẹ̀ pẹpẹ róró. Wọ́n ní wọ́n pọ̀ gan. Wọ́n ní kò sí kan ní wọn tó sọ̀rọ̀ báyìí rí. Yàtọ̀ sí Natasha. Wọ́n ní Senate ọlọ́kọ àwọn ti gbà nǹkan mọ́ra jù. Ó wà tolerant gan. Ó rí gbogbo nǹkan tó pọ́n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Wọ́n ní kò yà síra ọlọ́kọ àwọn. Ojú kan láàdá ni o. Bí ìyá ṣe trust Adam tó báyìí. I don't know. Ó máa ń wà bẹ́ẹ̀. Àwọn ọkùnrin kan wà tẹ́ pé aláya má lálẹ́ ni wọ́n. A ti gbọ́ Gbénga Adébóyè. Ó máa ń kiri pé aláya má lálẹ́ lòun. Obìnrin tó bá dẹ̀ kẹnu sí lẹ́yìn ìyàwó léhùn ó ní kó bọ́ta. Ẹ jọ̀ọ́ tó bá kó ọkùnrin 100 kalẹ̀. Ẹ bá mi rate àwọn Adam. Àwọn Adam àgàgà àwọn ọkùnrin Yorùbá. Ẹ bá mi rate wọn nínú 100 ẹ bá kó kalẹ̀. Mélòó nínú wọn ló lè jẹ́ aláya má lálẹ́? Tí kì í ṣe by mouth nìkan o tó jẹ́ pé confirmer ó láya kò dẹ̀ ní àlè. Kódà tó bá rí bẹ́ẹ̀ máa mójú kúrò báyìí ni pé no sàmí sátánì awúsùbí láàyè. Ìyá lọ́kọ àwọn ń ṣe bẹ́ẹ̀ o. Ọmọlúwàbí lọ́kọ àwọn. Títa lè máa gbàgbọ́ ń sìn. Akpabio ti bọ́ta ó apologize. Ìyàwó dẹ̀ ti gbẹ̀rí jẹ́. Mo ti gbọ́ pé wọ́n l'Akpabio àti ọkọ Natasha. Wọ́n lọ́rẹ̀ẹ́ ni wọ́n. Even though Akpabio kò apologize direct pé òun sọ bẹ́ẹ̀ yẹn o ṣe mọ̀ àwọn. I don't know, I don't want to judge. On this YORUBAWUYI platform, we listen, we don't judge. Ṣókílì ẹ̀, we listen, we don't judge. Bàbá wa kan náà wá sọ̀rọ̀ yìí. Wọ́n ní k'Akpabio ṣe bí ọmọkùnrin. Wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọ ọkùnrin ṣe. Kò ṣeré bẹ́ẹ̀. Wọ́n ní k'Akpabio kò ṣe bí ọmọkùnrin. If I'd had these antecedent issues, and the ladies a lady had come out some years ago to say it boldly that this man had pushed me to the wall and even said unpleasant things to me because I would not yield. And we have another case. Should Akpabio step down as Senate President? From what we have seen, so far, he's not competent to hold the Senate. He's not competent. In terms of, he does not do some reading. He does not even study to understand issues. He's using the fiat of power, this absolute power. You see, there's a terrain you want to follow if you want to follow leadership. You look at the axis of decisions. Look at the simple antecedents. Look at the information it's processing, the way it processes information, the way it solves problems. Problems are not only solved on the political basis, on sentimental basis, or basis of money. With time, we're going to see more of Akpabio. For me, he should be advised to resign. Because I'm not sure the people, majority of Nigerians, have confidence in him. Wọ́n ní kí wọ́n resign. Wọ́n ní kò wà compatible. Wọ́n ní kò wà competent. Wọ́n ní kò wà whatever. That we can't even have confidence in him. Wọ́n ní kẹ́ wo tó bá sọ̀rọ̀
tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tọ́ máa ní kán lọ pé senate president wa wọ́n ní kẹwọ́ bó ṣe máa ń dá pé máa kàn dá gbogbo ẹ̀jà pé máa ń dá sọ̀rọ̀ wọ́n ní so kò wà capable enough láti wà lórí síìtì yẹn bàbá yìí ń sọ nísìn wípé obìnrin kan ti bọ́ tàrí tó pariwo síta wípé Akpabio fẹ́ rírun yìí náà ni náà obìnrin mìíràn tó ti bọ́ta tó lóun ju Akpabio nígbà tí àti ń kà lọ sórí 3 nísìn bẹ́ẹ̀ nígbà tẹ́ obìnrin àkọ́kọ́ yẹn bọ́ta kí ni Nigeria government ṣe? Did they do anything? This is one of the places tí Nigerian government ti ń get it wrong. There are many women, many ladies tí ó pé wọ́n need therapy. They are traumatized. Many are speaking out now. Men don't want to say anything because they don't believe in justice of Nigeria. Just like FAYOSE said, that Nigeria politics and Nigeria justice is crawling like snail. Just like FAYOSE said, that Nigeria justice is crawling like snail. Ó fà bí ìgbín. Mo believe pé ìgbín gan ó fẹ́ move faster ju Nigeria justice lọ. And when the FAYOSE said Nigeria judiciary has been corrupted, kí ni wọ́n ṣe fún? Ó máa clear to everybody. But just have this at the back of your mind that many women are going through hell in terms of sexual harassment ní Nigeria. Obìnrin ò lẹ́nu, obìnrin ò lè sọ̀rọ̀ because they feel ashamed, they feel molested even when they talk, when they speak out. Tó máa receive non threatening and there's nothing to lè protect wọn, there's no law to protect them. Ohun tó wà lórí obìnrin mi ní tójú ẹ̀ ti rí lọ́wọ́ ọkùnrin àti ọmọ kékeré tí wọ́n fipátipá bá sùn Nàìjíríà. Kí ló tẹ̀yìn ẹ̀ jáde? Ọmọ primary school mi tí ó bá ti fẹ̀yìn lélẹ̀ fún teacher kò lè pass even to the extent of primary school. Ọmọ secondary school mi university àgàgàǹgà máa sọ fún wọn ni pé ibi ló máa dàgbà sí, wàá darúgbó síbi bí yìí ni tó bá ti fẹ̀yìn lélẹ̀ kò síwèé tó lè mọ̀. And ó fẹ́ di secretary níbi iṣẹ́ lẹ́yìn tó ti sleep pẹ̀lú àwọn àìmọye ọkùnrin tán. Ẹ wo tó ń ṣẹlẹ̀ ní Nollywood lọ́wọ́ yìí. Ẹ wo bí àwọn Nollywood bí wọ́n ṣe ń tú àṣírí àwọn tó ń fúnra wọn ní gbàgbós tí wọ́n expose many things. Àwọn kò tó yẹ kí ti máa gbọ́ àwọn ọ̀rọ̀ dọ̀tí, àwọn ọ̀rọ̀ tó ń rùn tó dẹ́sẹ̀ pé wọ́n ń báyàwó ara wọn gan sùn. Actor wọn lọ́dẹ òkín báyàwó ọdẹ ẹgbẹ́ ẹ̀sùn. Ẹ wo Nollywood wọ́n ń gòtò ẹ̀sìn pé wọ́n ń bá ìyàwó ara wọn sùn. Wọ́n ń gba girlfriend ara wọn. Nollywood marketer kìíní kan ó kàn wọnú ara wọn. Ṣá obìnrin ò ráyé wá ni? Before you gain anything in that Nigeria, tó bá ti jóbìnrin ó gbọ́dọ̀ fẹ̀yìn lélẹ̀. Ṣé wọ́n ṣépè fẹ́yìn ọkùnrin tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni? Ṣé wọ́n ṣépè, ṣé wọ́n tọwọ́ bọ̀dì ṣépè fún yín ni? Wípé bí tẹ́ ẹ gbà wá ni kẹ́ ẹ gbà lọ. Must you gba bí tẹ́ ẹ gbà wá kẹ́ ẹ gbà lọ? Must you? Ṣé dandan ni? Wọ́n ti ṣàfiṣe fún yín. Ẹ máa calm down o. Ẹ máa calm down o. Kẹ́ máa wọ ìwò tẹ́ máa fi takéru nípa o. Many of you dẹ̀kẹ̀ ojú kòkòrò lẹ́ni. Ẹ níyàwó ńlé, ìyàwó lé yín gan ẹ lè ṣe ọ̀kan kí ìyàwó lé yín gbádùn ẹ̀. Many of you ẹ lè ṣe ọkùnrin ẹyọkan lè satisfy obìnrin ni. Ẹ lè ṣe ọ̀kan kí ìyàwó yín gbádùn yín. Ẹ ranjú kiri bí màálù tó gbé mángòrò ẹ ń wóbìnrin káàkiri.
and when you are in any post, you want to use that opportunity. I am on this platform. I am not talking about Senate President Akpabio and Natasha. I am speaking generally to every one of us. Even there are some women that does that. There are some women that sleep with their workers. Madam ni ko bá wọn lókè. Madam ni ko pàdé àwọn lókè. Madam, if you want èèyàn tó máa satisfy, why not get a person, permanent person, instead of you testing this, at the end of the one, if you want to go, many of you, if you want to go, you want to taste this. Even at your 60s, at your 40s, 50s, 60s, you still want to taste everyone. The same thing, but àwọn ọkùnrin yẹn kàn ya wèrè ni tí wọ́n yẹn pọ̀ jù. Obìnrin tẹ̀sí máa ṣe feel reluctant díẹ̀ láti sọ, ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin, ẹ ṣáà rọra kẹ́kọ̀ọ́ kí okùn ẹ̀mí yín má jà bí bẹ́dìtì ẹ̀rọ. Okùn ẹ̀mí yín lè jà. Tó àwọn ọmọ mi wà ń ta ní sọ pé wọ́n ya wèrè gan. Tó bá dọ́dọ̀ wọn máa sọ pé kò tí ì tó. Tó bá wo tẹ́lẹ̀ mi fi kó ogun lékólékó sí. Ọ̀bí ogun alẹ́, excuse my word. Bí tẹ́lẹ̀ mi fi kó àgbo àfàtọ̀. Àgbo kìíní kan sí. Ó fẹ́ tó wardrobe aṣọ. Nofonogau, fàájá, kìíní kan, gúnmọ́, àwọn orúkọ tí ò fọ́ nì. Gúnmọ́, tagama, pé wàá fẹ́ kú lálẹ́ yìí. You can imagine. Ẹ tó gbọ́ tó bá kú mẹ́ lábẹ́ ṣé wàá lọ scot free ni tí wọ́n fún àwọn ẹ bá kú orí ibú ìyàrá máa lọ jẹ lọ́hùn. We should learn how to respect ourselves. We should just learn how to live with each other. Yes, ojú bá rí inú aṣọ máa ń pa. Tójú bá rí inú aṣọ gbọ́dọ̀ pa. Tó bá rí ọmọbìnrin tó bá ń wọ̀n, okay, talk to her. Máa ṣe no. Tó bá fẹ́ á gbà. Tí ò bá fẹ́, tí ò bá gbà, ẹ má ní ipò tó wà yẹn, ẹ má fi ní lára. Let women breathe. Let us breathe. Ẹ má pa wá. Let us breathe. Kẹ́yẹ́ ṣe bí olórí burúkú. Ẹ wo, kí lẹ́yìn rí sí tó wà nílẹ̀ yìí? Ẹ bá mi tán pọ̀ lórí iṣẹ́, ẹ bá mi ṣí ẹ̀. Kó lè bá kan gba àwọn alárédè tó kù lára. Ẹ comment sí comment section. Yín tẹ́ bá ti follow wa for more. Tó bá ṣe lọ máa mú wá fún yín. Yorùbáwùyí lórúkọ tèmi. If you are coming across this page for the first time, Yorùbáwùyí ni mò ń jẹ́. I am the one and only Akalolu of Yoruba land. Adáwọ̀nlẹ̀ Yorùbá, ọmọ jọmọlọ yolóyè tí ò pé méjì. Abẹ ní ọmọ òṣè parọ́. Ní tó máa parọ́ ti wá adéwájú federal government. Tó bá sign ẹ̀, ó máa déwájú Elédùmarè. Èèyàn kí ń rọ́lọ́run lọ́fẹ̀ẹ́, ó lè kú bí 99 times yes. Tó bá padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là. Akóǹgbẹ́ o. Mo fẹ́ lọ jẹun. Àwẹ̀ ń gbò mí. See you my nation. I love you. Bye bye.